ó mà ṣe o níbi tí arẹwà agbẹjọ́rò yìí ti ń ṣàjọyọ̀ ìdíje bọ́ọ̀lù ló ti ṣubú lulẹ̀ tó sì kú. Agbẹjọ́rò obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Sarah Arabatelli tó jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ló máa ti ṣe bẹ́ẹ̀ gbékúrú jẹ lọ́wọ́ ẹbọra lẹ́yìn tó ṣubú lójijì nígbà tó ń yọ ayọ̀ ìṣẹ́gun ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Ghana lórí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Panama nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé FIFA World Cup tó ń lọ lọ́wọ́. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbọ́, ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ tó kọjá ní ilé ìtura Standard Hotel tó wà ní agbègbè Bosso nítòsí Kwame Nkrumah University of Science and Technology. Ìròyìn gbọ́ pé ṣe ni Tete tó jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì ọ̀hún tẹ́lẹ̀ tó sì kẹ́kọ̀ọ́ nípa òfin orílẹ̀-èdè ń wo ìdíje eré bọ́ọ̀lù náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ nígbà tó ṣubú lójijì. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sáré gbé e lọ sí ilé ìwòsàn níbi tí àwọn òṣìṣẹ́ ìlera ti gbìyànjú láti dóòlà ẹ̀mí rẹ̀, ṣùgbọ́n aṣọ bọ́mọyẹmọ ọmọye tí rí hòhò wọ́jà. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, Tete gba ìwé ẹ̀rí iṣẹ́ agbẹjọ́rò orílẹ̀-èdè Ghana ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, ó sì ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ O&A Legal Consult gẹ́gẹ́ bí agbẹjọ́rò. Ikú rẹ̀ ti fa ìbànújẹ́ ńlá káàkiri orí ìtàkùn ayélujára nígbà táwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn tí wọ́n jọ kẹ́kọ̀ọ́ jáde bànújẹ́ gidigidi lórí ìṣẹ̀lẹ̀ náà. Àmọ́ títí di àkókò tí à ń kó ìròyìn yìí jọ, ìdílé olóògbé náà kò tíì gbé èyíkéyìí àlàyé jáde lórí ikú arábìnrin ọ̀hún.